ẹ máa bàjẹ́ ni ikú ni wàá kú ikú ló máa pa ẹ́. kí oṣù yìí tó kóṣù ìkọ́sẹ̀ tó parí Lizzy ó ya wèrè. ẹ̀yin tèmi wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí ojú abẹ ó ti jáde ó ti ní wípé òun ò ní bá Lizzy Anjorin ṣeré mọ́ o lórí ọ̀rọ̀ wàhálà tí àwọn méjèèjì jọ ń fà ó ní fire for fire ní báyìí ó ní ẹni tó máa kú máa kú ẹni tó máa kú máa kú àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó ń sọ nìyí wàláì ẹ̀yin èèyàn wa wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí arábìnrin yìí ó sọ o. ìyà tó jẹ lánàá tọkọ rẹ lù ọ́ lánàá tí gbogbo ara rẹ ti bàjẹ́ yẹn no peace for you fire for fire wo àwa ọ tí mọ kankan ọ rí Lizzy fẹ́ kú o ẹ power tap o ẹ wo ẹ̀yin guys ẹ power tap kẹ wá fún mi ní gift gan ọ̀rọ̀ wà lórí ọmọ yìí tí mo fẹ́ bà tiẹ̀ jẹ́. Hassan Hussein. Hamzat Hussein not Hassan Hussein Hamzat Hussein Hamzat Hussein má pè dáàdì mi ní Hassan Hamzat Hussein olórí ibú. ṣé òtítọ́. Hamzat Hussein. ṣé òtítọ́ ló tẹ̀lé pẹ̀lú Ìyábọ̀ Òjó. Hamzat Hussein not Hassan olódo ó ti mọ kankan. ṣé òtítọ́ lọmọ ẹ tẹ̀lé pẹ̀lú ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó kéèsì Mohbad alọ́ba ìyẹn ìmọ́lẹ̀. èmi ayé ẹ máa bàjẹ́ lónìí ayé ẹ ti bàjẹ́ ayé ẹ máa bàjẹ́ sí mi lọ́wọ́ ayé ẹ máa bàjẹ́ sí mi lọ́wọ́ máa bàjẹ́ sí mi lọ́wọ́. ṣé Ìyábọ̀ Òjó tiẹ̀ fi ọjọ́ kan gba 1000. Ìyábọ̀ Òjó náà ni sí mi lọ́wọ́ olórí burúkú. tí Ìyábọ̀ Òjó tó bá fi lè gba 1000 naira lọ sókè lórí òkú Mohbad. ẹ wo this is the time tí mo need the gift yín to make this life sweet gift kán lè bá a má gbé tàti wà yìí lọ ti dáràn. ayé ẹ máa bàjẹ́ ni ọtí mọ kankan. ó gba 1000 naira lọ sókè pẹ̀lú irọ́ àti àbòsí láti subject mi àtàwọn ọmọ mi. Kadijatu Oseni àti ìyá tó bí Kadijatu Oseni. àti ìyá tó bí Kadijatu. ìyá rẹ fatherless. ó ti mọ kankan Lizzy. ó ti kàgbákò mo sọ fún ọ. ó ti kàgbákò Lizzy Anjorin. ó ti kàgbákò. ó ti kẹni tó máa end ẹ. èmi ni màá end ẹ. na me go end you. èmi ni màá end ẹ Lizzy. na me go end you. èmi ni màá end ẹ gbogbo èpè rẹ láti jọ ìkò dín kankan. na me go end you. oníranù oníranù oníranù. àti ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó ń gbèjà. sí tó kẹ́ pẹ̀lú Ìyábọ̀ Òjó kò sí kan tó kẹ́ pẹ̀lú Ìyábọ̀ Òjó ìyá Ògo máa ṣẹ́gun ẹ a máa ṣẹ́gun ẹ gbogbo wa la máa ṣẹ́gun ẹ Fọlá máa ṣẹ́gun ẹ màá ṣẹ́gun ẹ Ìyábọ̀ Òjó máa ṣẹ́gun ẹ ó máa kékun ni olórí burúkú ò tí mọ kankan. tó ti mú ẹ̀mí ọmọ òkókó 3 lọ. olórí burúkú ẹ̀mí kékeré ẹ̀mí ìkókó. ohun tí Ìyábọ̀ Òjó gbé wá tó ti mú gbogbo ọ̀pọ̀lọpọ̀ dúkìá sọnù. tó dẹ̀ jẹ́ pé lọ́wọ́. ọmọ gbẹgbẹ dúkìá sọnù onírọ́ olòṣì. Ìyábọ̀ Òjó ò ní sunkún kíkorò Lizzy ìwọ ni wàá sunkún kíkorò ìwọ ni Ìyábọ̀ Òjó ò ní sunkún kíkorò Lizzy ìwọ ni wàá sunkún kíkorò ìwọ ni wàá sunkún ìwọ ni wàá ké. lè sí i. Kadijatu Oseni kó sunkún kíkorò. irọ́ iná ni irọ́ pọ̀. àtàwọn ọmọ ẹ̀ kọ́ bẹ̀ sí lọ máa gbé ba nílé